Fún àwọn èèyàn wa ní ọba ìyọ́nú. Ọba ìyọ́nú ńlá dẹ̀ ni. Ọba ìyọ́nú ńlá tó jẹ́ pé Ọlọ́run kádàrá ẹ̀ gidigidi gan. Ó kádàrá ẹ̀ gan. Téèyàn bá ń lo ọba ìyọ́nú yìí, tó bá ń lo tó dẹ̀ ń lò dáadáa, tó kára mọ́ dáadáa ọba ìyọ́nú yìí, wàá padà rí wípé àwọn tí wọ́n ń ṣe báyìí fún ẹ báyìí, àwọn ọ̀jọ́mọlé kan tó bá ṣọ, wọ́n á túwọ́ lẹ́yìn ẹ̀dẹ́, wọ́n máa yọ́nú sí ẹ straight. Number one, kí ló máa wá? Ẹ jẹ́ kí wọ́n lọ wá akọ ẹyẹ ọ̀gà. Akọ ẹyẹ ẹ̀gà. Ẹlẹ́ẹ̀kẹta ni mo tún sọ yìí, tó pé ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n máa pè wá bàbá kinní kan, ẹ nídìí àti pè. Iṣẹ́ tí mo fún ẹ yìí, mo fún yín tinútinú ni kí lọ ṣe. Akọ nǹkan tó rí ẹ̀yọ́nú, ọba ẹ̀yọ́nú ni. Ẹ jẹ́ kí wọ́n lọ wá akọ ẹyẹ ẹ̀gà ẹyọ kan, kí wọ́n lọ wá ẹyin ẹdìyẹ òróró 3, kí wọ́n dẹ̀ lọ wá ewé kí ló máa fi mí ṣe, kí wọ́n lọ wá ewé má fọwọ́ kan mọ́ mi, kí wọ́n lọ wá ewé tọ̀nà poṣó, kí wọ́n lọ wá ewé bòtújẹ, kí wọ́n lọ wá àtàrí odindi kan tó gbó, ṣùgbọ́n kí wọ́n yọ ẹyọ kan sọnù lójú ẹ̀. kó má pè é kó dì kan. Ẹni ọ̀jọ̀gbọ́n ti mọ̀, kì í ṣàwọn tí wọ́n fẹ́ lọ fún èèyàn kan lọ máa fi ṣiṣẹ́ fún yàn ni mo fún níṣẹ́ yìí o. Ẹ̀yin tí ẹ fẹ́ lù fúnra yín, ẹ̀yin ni mo fún níṣẹ́ yìí. Ìyẹn lọ bẹ́ẹ̀, wọ́n á lọ wá ewédú tí wọ́n ń pè ní ewé Ọ̀yọ́, wọ́n á dẹ̀ lọ wá ẹ̀rù alamọ. Nǹkan tí wọ́n nídìí nìyẹn. Tó bá ti gẹ́ẹ̀tì gbogbo nǹkan yìí, wọ́n á tò sínú apẹ àwọn ewé yẹn, wọ́n á wá fi akọ ẹyẹ ẹ̀gà yẹn, wọ́n á wá fi lé lórí pẹ̀lú àtàrí tán, wọ́n á wá jó. Tó bá ti jó, kó lọ̀ dáadáa. Tó bá ti lọ̀ dáadáa tán, wọ́n á wá lọ ra gíláàsì tó fẹ̀ tó kíní, jígí tó fẹ̀ tó kíní. Ṣẹ́rí jígí tó wá fẹ̀ tó kíní yẹn, òun ni wọ́n máa gbé fúnlẹ̀ fáwọn èèyàn. Wọ́n á ní kí wọ́n lọ máa fi wojú. Yá lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́ máa gba ẹbu tí wọ́n ti lọ̀ pamọ́ yẹn, àwọn á dà sí ojú jígí yìí. Tó bá ti dà sójú jígí, ní apá òsì ẹbu yẹn, wọ́n á tẹ̀ ní Ògúndá. Apá òsì ẹbu yìí, wọ́n á tẹ̀ ní Ògúndá. Apá ọ̀tún ẹ̀ báyìí, ọ̀pọ̀ ẹbu ti wà lórí gíláàsì, wọ́n á tẹ̀ ní Èjìogbè. Tó bá ti wá tẹ̀ ní èjì, lójú ẹbú yẹn ni kí wọ́n dà lé lórí for the first time. Lẹ́ẹ̀kan náà. Láti lè pe ohun ẹ̀ yẹn sí gangan for the first time. Lẹ́yìn ẹ̀ náà tó wá fẹ́ wá máa lò, wọ́n wá lè máa bu díẹ̀díẹ̀ sí ojú gíláàsì yẹn, but wọ́n máa tẹ̀ ní Ògúndá ní apá òsì, wọ́n á tẹ̀ ní Èjìogbè ní apá ọ̀tún. Tó bá ti tẹ̀ tán, wọ́n á wá gbé sí ibi ẹnu, wọ́n á wá yá sí i. Àwọn á máa ní arọ́dẹ́dẹ́ lórúkọ tá à ń pè é fà. arọ́dẹ́dẹ́ lórúkọ tá à ń pè é fà. Ẹ̀mẹ́ta ló máa pè é. Òfun ní ọmọ ẹdìyẹ sìn gba ọmọ ewúrẹ́ lọ́wọ́ ẹni, lórúkọ tá à ń pè yín ìyá mi. Òfun ní ọmọ ẹdìyẹ sìn gba odindi ewúrẹ́ lọ́wọ́ ẹni, lórúkọ tá à ń pè ẹ̀yin ìyá mi. Bí ọmọdé tí ó bá mú jígí, a pè ń jígí. Bí àgbà tó bá mú jígí, ó máa pè ń jígí ni. Jígí ló ní kí gbogbo ẹ̀yin tí mo bá ti ṣe pátá ló ní kí ẹ foríjì mi. Tó bá ti wá ṣe tán, tó ti pọ̀fọ̀ yẹn sí tán, ní ti gbogbo ta lákọ̀ọ́kọ́ yẹn, tó ti pé ohun yẹn sí tán, ní ti gbogbo ta lákọ̀ọ́kọ́ yẹn, wọ́n á lọ dà padà sínú inú ibi tí wọ́n ike yẹn, á dẹ̀ fi díẹ̀ sílẹ̀ ńbẹ̀. Á wá lọ mú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, òun ló máa fi kó jẹ lójú jígí. Ẹni tó mọ̀ mí, ó mọ̀ pé mi ò fi iṣẹ́ tí kò pè sílẹ̀. Iṣẹ́ ni, ọba ìyọ́nú ni. Mo fún yín ní tinútinú, ṣùgbọ́n àwọn kan máa ń pè wá. Èmi ò ń fún yàn iṣẹ́ tó bá pè mí o. So we need to clear it. Ò sí bó ṣe lè pè mí, mi ò fẹ́ mọ̀ bó ṣe jẹ́ o. Pé ẹ jọ̀ọ́ bàbá, ẹ ó pè mí lẹ́yìn aṣọ pé kí n fún ẹ ní, mi ò ní fún ẹ o. Nǹkan tó ti inú mi wá, òun lórí tí mo wá ṣe sórí atẹ́gùn yìí,
kò wá. ẹ tó bá pè lẹ́yìn àfọwọ́ṣe ni o. bẹ́ẹ̀ ni mi ò ní fún o. It is my professional work. Iṣẹ́ mi ni. Iṣẹ́ tẹ mú jẹun. Tẹ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nǹkan tí mo fún ẹ yìí ṣẹ́ tó bá jẹ́ pé ń tòótọ́ ló ṣe ṣàpẹ́ mi a ti kúrò nínú ẹni tó sọ wípé kẹ mú owó jẹ́ ẹ̀gùn wa. Àwọn wá fògùn ṣe tán máa ní ẹ oní ìwọ tó bá fẹ́ lọ lò tó bá ti mi rán ni o. Ṣé o ń gbọ́ mi? Sàárà lè fi ṣe fún wọn. Mo fún wọn ni ẹ lọ ṣe ẹ lọ lò ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ni wọ́n fi ń jẹ. Ìwọ tó bá jẹ́ pé o yáwó oògùn wọ́n lọ ṣe wàá rí i pé wọ́n máa túwọ́ lẹ́yìn. Bàbá bó jẹ kàí náà pọ̀ tabalẹ̀ ìkan tó wá pè yín lẹ́yìn tó pè yín lẹ́yìn aṣọ pé bàbá nǹkan tẹ iṣẹ́ tẹ fún ẹ fún alóòótọ́ ṣùgbọ́n ẹ bá mi ṣe èlò ní kí n mú wá àwọn yẹn ń kọ́. A máa ṣe fún wọn ṣùgbọ́n kọ́ bá ṣáà ti fẹ́ pè mí mo bẹ̀ yín ẹ jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ẹ jẹ́ kó serious. Ẹ sọ̀rọ̀ straight. Ẹ sọ̀rọ̀ straight tó pé èrò tí mò ń dín pẹ̀lú ti pọ̀ jù pé kéèyàn wá máa sọ fún mi pé good morning ṣó fẹ́ kí wọ́n máa ní good morning how are you get me it is quite wrong. Ẹ tún fi nọ́mbà ilé ẹ̀kọ́ tí a máa lọ. Workshop ni o máa mẹ́sẹ̀gì mi sí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò ẹlòmíì tún máa lọ pè mí ní fídíò máa wò pé ìmí bọ̀bọ̀ kan wà ó pè mí ní fídíò ó dẹ̀ ń pè mo wá gbé bó ṣe gbé báyìí tí mo fi wọ̀n mo ní ṣó ti rí mi màá blọ́ọ̀kì ẹ nísìn mo dẹ̀ blọ́ọ̀kì ẹ náà lẹ́sẹ̀kẹsẹ̀. ó lè pe bàbá Adébóyè ní fídíò ó lè pè sọ́kẹ̀lẹ̀ náà bàbá Adébóyè ni. ó lè bó bá tiẹ̀ wá rí ṣé wọ́n lè pè ní they don't have a calling culture kò dáa even ẹni tí ò tiẹ̀ tí mọ̀ rárá rí tí kò tiẹ̀ ń ṣe wòlíì ó gbọ́dọ̀ lè pè ní fídíò ká ń bọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run get me ṣe èmi ni mo fi nọ́mbà mi sílẹ̀ nọ́mbà mi ni èèyàn kan ló lò èmi ni mo lò ni mo ń lo nǹkan mi tó o bá mi sọ̀rọ̀ èmi ló bá sọ̀rọ̀ àbí tó bá ṣe nọ́mbà tẹ̀. Alore TV. A tún wà ní ọ̀dọ̀ bàbá wa dókítà Ọlọ́ládé Àlàbá Ṣómúyìwá ẹni tí wọ́n ẹ̀ mọ̀ sí bàbá kọ̀ǹfàmù JP bàbá ọ̀hún ni àwọn èèyàn sọ lórí social media bàbá yìí gbogbo táwọn lẹ́yìn babaláwo ni ọkùnrin ni àbáwo ló ṣe jẹ́ gan bàbá ìwọ ṣe babaláwo ní yìí ni. tó pé tí n bá kọ́kọ́ dá yín lóhùn gbàrà pé mi kì í ṣe babaláwo mo máa ṣe àwọn tí ó jẹ́ babaláwo. Ẹ máa ṣẹ̀ wọ́n. A máa ṣẹ̀ wọ́n. Ẹ sì fẹ́ ṣe ẹni kankan. Mi ò fẹ́ ṣe ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ ń dá yín lóhùn báyìí bàbá mi babaláwo tẹ rí yẹn orúkọ lásán ni o wòlíì tẹ rí tí wọ́n ń pe wòlíì orúkọ lásán ni àáfà orúkọ lásán ni ṣé ń gbọ́ mi ohun tó jẹ́ kí wọ́n sọ ni pé ṣé Ọlọ́ládé Àlàbá Ṣómúyìwá ni ṣé ti rí ẹ̀tọ́ bá sọ bẹ́ẹ̀ sọ pé kò sí wàhálà but babaláwo tí wọ́n dá yẹn mo fẹ́ jẹ́ kó yé wọn pé it is just a name prophet it is just a name àáfà it is just a name. Orúkọ àwọn tó ń ṣiṣẹ́ kan pàtó. And it is a professional work. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí orí fi rán mi ni lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí à ń pè ní wòlíì kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe ohun tí mò ń ṣe yìí bàbá gbogbo èèyàn kan tó ẹ̀ lè ṣe pé kì í ṣe gbogbo èèyàn ló jáde síta gbogbo èèyàn kan ló lè jáde síta láti wá ṣe ohun tèmi ń ṣe kò possible ṣùgbọ́n iṣẹ́ tí orí fi rán mi òun lèmi ṣe yìí pèsè ewé àti egbò òun ni kí n máa wà láti lè máa fi ṣe ọmọ aráyé lóore pàápàá ọmọ aráyé tí wọ́n bá ní patient tó ní sùúrù ohun tó mú wọn bọ́ láti ilé babaláwo kan wòlíì kan sí kan àáfà kan sí kan ni pé wọn ò ní sùúrù tí wọ́n bá ní sùúrù fún ìránṣẹ́ Ọlọ́run àbí wòlíì àbí àáfà àbí babaláwo tí ọkàn wọn rọ̀ mọ́ dáadáa pé alẹ́ nìyí lè ṣe kínní fún wọn tó bá ní sùúrù sẹ́ wọ́n máa lọ ọ̀nà wọn máa là mi kì í ṣe babaláwo wòlíì ni mí ṣùgbọ́n lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì ohun tọ́lọ́run gbélé mi lọ́wọ́ òun lẹ rí ewé egbò òun lẹ rí lọ́kàn yìí ewé egbò kò jù yẹn lọ mo dẹ̀ fi ń ran ọmọ aráyé àfi ń ràn wọ́n lọ́wọ́ ṣe ohun tí mo lè sọ lórí ohun tí ẹ sọ nìyí
is just a professional work. bàbá kí ẹ̀ tó wá lè kó gbélé ìjọba yìí gígùn wà ń bẹ̀ lílọ wà ń bẹ̀ ìtẹ̀sùn gbogbo ẹ̀ lóríṣiríṣi náà ó máa níbi tí mọ̀ yẹn ti wá ìmọ̀ yìí ẹ lọ kọ́ nìkan ni àbí ohun àbí ilé labọ́lá. Ilé labọ́lá o àkọ́ nǹkan kan bí kankan ó tiẹ̀ sì tún yà bàbá wa lẹ́nu níwọ̀n ló kọ́ wa ṣùgbọ́n ẹni tó bá lè sọ pé mo wá kọ́ nǹkan lọ́dọ̀ òun ẹ jẹ́ kó jáde mo sọ́gbà kan bàbá náà mọ̀ nípa ẹ̀. mi ò lọ́gàá ọ̀gá kankan kọ́ ló kọ́ mi ní nǹkan kan ṣé ń gbọ́ mi àní nǹkan tó ríran mi òun ni mo ń ṣe ọlọ́run dẹ̀ ti fi nípasẹ̀ nǹkan yìí ó ti fi lò mí fún àwọn tó ní sùúrù ṣe pé mò ń tẹnu mọ́ sùúrù wà nínú iṣẹ́ yìí o ìwọ tó o bá fẹ́ jẹ́ kí gbogbo ohun tá à ń ṣe yìí kó ṣiṣẹ́ dáadáa bó ti tó àti bó ṣe yẹ o máa ní sùúrù. tó bá fẹ́ rí èsì ayọ̀ níbẹ̀. tó o bá fẹ́ rí èsì ayọ̀ tó o bá fẹ́ máa para ilé wòlíì kiri àáfà kiri babaláwo kiri o máa ní sùúrù nínú sùúrù yẹn wàá rí i pé ohun tó o bá wá máa ṣe kí ni o máa ṣe ṣe. máa níyànjú. so therefore ń ṣe babaláwo dẹ̀ kẹ́ mi sọ orúkọ ni kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run orúkọ profession kan ni àwọn tó ń lo ewé àtegbò orúkọ iṣẹ́ wọn ni. bàbá àwọn èèyàn ò tiẹ̀ gbàgbọ́ wípé sẹ́ this is our professional work the only thing they thought is that àkìtàn ni wá wà láì bí wọ́n ṣe ń rí wa nìyẹn pé àkìtàn ni wá káwọn kọ̀ dálẹ̀ nínú ilé wọn kọ́kọ́ dá lé àwa lórí kí wọ́n ṣe kí ni kí wọ́n máa lọ professional work mi ni yóò bàbá ẹni tó ṣe ṣíà yìí fún mi ìjọ tí mo máa jẹ́ kó mọ̀ nǹkan méjì ni mo máa kọ̀ ní fáwọn bíbá tó ṣe ṣíà yìí fún ìjọ tó máa ṣe ṣíà 450,000 ló gbà ṣíà tẹ́rí yẹn ó dẹ̀ ṣe tán but mo wá notice wípé lẹ́yìn tó padà wá bíi ọ̀sẹ̀ mẹ́rin láti sóṣù kan wá bá mi mo mọ̀ pé ó rí pé àwọn èèyàn wá sọ́fíìsì mi mò ń gbàdúrà mi ń sọ̀rọ̀ wọ́n ń gbaṣẹ́ mo ń ṣiṣẹ́ ó nọ́tìsì ẹ̀ nígbà tó ń ṣe ṣíà yẹn ṣàpòwò ti gba 450 lọ́wọ́ mi nígbà tó wá di lẹ́yìn oṣù kan ó wá padà wá bá mi ó wá sọ fún mi wípé kí n jọ nǹkan ti ṣe bákan fóun o nǹkan dàrú o bàbá àwọn ọmọ yín ò tí ì jẹun jẹ o ọmọ tiẹ̀ ló ń sọ o àwọn kinní kan o iṣẹ́ ò lọ déédéé mọ́ o kí ló ṣẹlẹ̀ kí n jọ kí n tiẹ̀ fóun ní ọṣẹ kóun lọ wẹ̀ ṣẹ́gbọ́n mi wá padà rán létí pé ṣé o mọ̀ wípé nígbà tí ìwọ wá ń gbà yẹn 450,000 ló gbà lọ́wọ́ mi lọ́wọ́ ṣe. láti lè kàn ṣí àyè. that is it tí ìwọ ò bá máa rò pé àkìtàn lèmi kẹ́kọ̀ọ́ dá ilẹ̀ kẹ́gbá lé mi lórí kò jẹ́ kí ìwọ wá pé kò wá sọ pé kí n fún ẹ lọ́ṣẹ lọ́fẹ̀ẹ́ you need to pay for it. Get it. nítorí ẹ̀yin náà mo rè èròjà ni. that is it tí n bá dẹ̀ ní owó ṣé mo lè ṣe ṣí àti ìwọ gba 450,000 lọ́wọ́ mi ìyẹn lọ bẹ́ẹ̀ ìgbà tá a gbé jẹnẹrétọ̀ mi kánú yìí wá àṣì ọmọ tí wọ́n lọ pè àṣírí wa yà ṣe ń gbọ́ mi àṣì ọmọ yẹn ní ìròbò nídìí dáadáa àbọ̀ wà ń bẹ̀ ìròbò nígbà tó dẹ̀ dé ó ti wo dodo nǹkan tó níwò ó ní 60,000 ló máa gbà ó 60,000 ló máa gbà ó ṣùgbọ́n òun ò tí ì mọrú ẹ̀dá tí mo jẹ́ lẹ́yìn tí mo fún ní pé 50,000 ni mo lè sọ ta sanwó yẹn fún tán tó wá lọ ṣiṣẹ́ jẹnẹrétọ̀ yẹn wáyà tí ikú ti jẹ tó lọ ṣe ó ṣàrí pàwọn èèyàn wọlé wọ́n ń jáde mo ń gbàdúrà fáwọn èèyàn mo ń ṣe gbogbo ẹ̀ ṣé ń gẹ́tì mi létà ló béèrè lọ́wọ́ mẹkáníìkì jẹnẹrétọ̀ tó mú wá pé ṣé bàbá ń dọ́gbọ́n ni wá ní bàbá ń ṣe kí ó wá padà wá bá mi padà pé nǹkan báyìí ló ń ṣòwò bọ́tí wọ́n ti gba 50,000 lọ́wọ́ èmi owó iṣẹ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe. oníkẹ́kẹ́ ìwòhùn sọ lọ́fẹ̀ẹ́ ni. nǹkan tí wọ́n sọ nìyẹn ìyẹn wọ́n yẹn sọ pé wọ́n bìlífù wípé àkìtàn ni àwa kí àwọn kò gba ilẹ̀ nílé wọn kò ṣe kí ni kò dàlẹ́ wọn ò mọ̀ pé mo ní ọmọ wọn ò mọ̀ wípé mo ní aya wọn ò mọ̀ wípé mo ní ẹbí wọn ò mọ̀ wípé mo láwọn tí mo máa bọ̀ wọn ò tiẹ̀ fẹ́ bìlí pé mo ní bàbá wọn ò fẹ́ bìlí pé mo sì níyà bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí lọ́dọ̀ àwọn wòlíì mo fi ẹni tó dá ayé àti ọ̀run bó rẹ̀ they never believe nígbà tí èèyàn more than 130 tó bá ń pè mí ní ojúmọ́ kan ohun tí wọ́n dẹ̀jọ̀ máa sọ ní dádì àwọn rí prógámù yín o in fact àwọn bá prógámù yín pàdé lónìí o dádì ẹ gbàdúrà fáwọn ẹ ti ẹ ṣọ́nà fáwọn tẹ bá wá ṣọ́nà fún wọn tán 130 in a day kò sí èyí tó even títí di òru
kò sí èyí tó máa béèrè lọ́wọ́ mi wípé dáàdì ṣe ẹ ti mu minerals and the same thing ni kọ́ lọ́mọ máa sọ ìyẹn lẹ wá rí i pé àwa alúgbẹ́sà ọkọ̀ máa ní ẹ ṣe gan ni dáàdì ẹ ṣe o ẹ gẹ́ẹ̀tì ẹ já náà ẹ gẹ́ẹ̀tì mi dáàdì ẹ já náà now ìyẹn ló wá mú ẹ wá pé àwọn tí wọ́n ń pè wá yìí wọn ò lérò pa lọ́mọ wọn ò lérò pa níyàwó ìyẹn ló wá mú wa ta fi pé whoever tó bá ti ní àdúrà ló fẹ́ àdúrà ṣòwò wà ní àdúrà ni màá gbàdúrà fún ẹ ṣùgbọ́n tó bá ti sọ pé o fẹ́ ríran o fẹ́ ṣe ṣọ́nà o fẹ́ ṣe ìwádìí o máa lọ sanwó consultation fee ṣe ìgbà yẹn lẹ́tí ìgbà yẹn ni wọ́n á rí pé àṣé àwọn 130 tí wọ́n ń pè wáyé gan they are the wasters of time get me nínú 130 ìgbà tó wá yá ẹ máa wá rí pé èèyàn méjì nínú wọn àwọn gangan ni wọ́n níbi tí wọ́n lọ fún ayé wọn tí wọ́n tọrọ wọn kárára. bẹ́ẹ̀ ni kò possible pé ẹ máa wò mí pé you can just call me tẹ bá ti wá pé ẹ bá ti pè mí tán tẹ ti lò mí kí ó wá di alẹ́ bí àwọn ọmọ mi ṣe lọ sí skul láàárọ̀ yẹn tí mo jókòó síta àwọn ọmọ mi lọ skul dàtọ́ wá ń lọ mo wá wò wọ́n bí káwọn ọmọ yìí wá tiẹ̀ láwọn lọ skul kí ní kò sówó tó máa fi jẹun jẹ ṣe pé mo ti tàbùkù bá ṣe wòlíì it is not possible kì í ṣe àkìtàn this is my professional job when you want it you will pay for it that is all. Thank you. iṣẹ́ ojúlówó iṣẹ́ ni. it is ohun tí mo mọ ní. gbogbo ìta rí yìí náà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá nílò ẹ̀ gbogbo dání. you will pay for it I am telling you in as much tí mo máa lọ rí epo tẹ́ máa dowó lọ́wọ́ mi. mọ́tò mi tẹ́ rí yẹn bàbá owó tí mo fi ṣe ẹsẹ̀ àtàwọn kọ̀ọ̀kan ní December is ó lé ní 400,000 naira as a prophet ẹ dowó lọ́wọ́ mi mẹkáníìkì àwa padà wá bá èmi pé kí n ṣàánú báwo mo fẹ́ ṣe ìwọ tó gba tí ìwọ ìgbà tí ó máa calculate dodo owó tó padà rí nínú owó mi ó lé ní 120 owó wá padà wá bá mi wípé dáàdì kìíní kan January yìí bá di gan o January bá di nìyẹn o I am telling you that this work I am doing it is a professional work. èyí ó sì sanwó fún you need to pay for it. bàbá nọ́mbà yẹn kà tó bọ̀. nọ́mbà tèmi nìyí o 080 22-804-80950 má pè mí ọ̀pọ̀lọpọ̀ tó pè nítorí pé wọn ò ní calling caution wọn á máa pè mí èèyàn kan more than 10 times màá kọ̀ wò màá block yẹ tó bá rí i pé nọ́mbà yẹn ò lọ mọ́ mo ti block yẹ. kó má bínú. oh yes the only thing tó máa ṣe ìwọ kọ message mi lórí workshop either by voice or by message to drop ẹ síbẹ̀ kó dẹ̀ sọ nǹkan tó ń wá gangan mama oye good morning sir. no good morning sàkẹ́ níbi tí èèyàn tó wà ní orí line yẹn tí wọ́n ti tó yẹ pé it's about 650 people tí wọ́n dẹ̀ dúró pé mo ní láti reply àwọn ni wọ́n sọ good morning ṣé good morning yẹn fẹ́ ṣe kankan bẹ́ẹ̀ it cannot do what go straight to what you want tí n bá wá débẹ̀ tí mo gbọ́ I will definitely reply you that is all. nọ́mbà yìí kà máa lọ. 08022-04-0950 on workshop ẹ ṣe gan ni olóòtú. ó dà.